ìrírí tí mo mú wá lónìí, ìrírí tí Yorùbá pè lágbàfọ́gbọ́n. Wọ́n ní bá a ṣe dàgbà tó kọ́ la ṣe ní. Ìrírí ọ̀hún jẹ́ bákan gbọ́n. Oríṣiríṣi ìrírí la ti gbọ́, pàápàá jùlọ lẹ́nu àwọn tó lọ Libya, lẹ́nu àwọn tó lọ sí Cairo, lẹ́nu àwọn tó lọ sí Saudi Arabia, àwọn tó lọ Qatar, àwọn tó lọ Kuwait, àwọn tó lọ sí Oman, àwọn tó lọ sí Muscat àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Bẹ́ẹ̀ bá gbọ́ ìrírí yìí, èyí ó mì kanlẹ̀, èyí ó béèrè pé bó láyé ṣe rí. Ìwọ tó ọmọ ń dẹ̀jà bíi tọ̀dọ̀ mi, ó mọ̀ wípé ayé tó kù síbì kan. Lo and behold, àwọn èèyàn kan ń bẹ wọn ò gbọdọ̀ lálàá sí èèyàn. Mọ bá lálàá sí ọ, kọ́ ya jẹ́ àláre o. Má jẹ́ ń lálàá sí ọ. Ń ṣe ti gbéraga. Mi ì sáfà, mi ì ṣe wòlíì, mi ì ṣe máàmù, mi ì ṣe pásítọ̀, mi ì ṣe kankan. Ṣùgbọ́n tí n bá lálàá sí ọ jẹ́ kọjá láre. Torí pé màmá lálàá ṣùgbọ́n mi ì rántí àlá tí n bá lá. Eléyìí tí n bá wá rántí bí n bá ṣe lá, gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni ó ṣiṣẹ́. So kí lélẹ́yìn túmọ̀ sí? Arákùnrin kan ló forílẹ̀-èdè yìí sílẹ̀ lọ sí orílẹ̀-èdè Libya láti inú wàhálà kan sí kejì ní ń bá káàkiri àti jẹ́ àti mú ọ̀tọ̀ọ̀tọ̀ ọ̀rọ̀. Kí la fẹ́ dà, kí la fẹ́ jẹ́ láyé ọmọkùnrin ni kì í jẹ́ àfìdímọ́lé. Bó láyé wa ó ṣe dáa, bó lòkèlè wa ó ṣe pọ́n lórí. Bá a bá níyàwó, bó nígbésí ayé ìyàwó àtọmọ wa ó ṣe rọ̀sọ̀mù ní ti àwọn ọkùnrin nídìí káàkiri tàbí sáré káàkiri. Lo and behold, so ó ní wípé kò sí ẹ̀dá tó kọjá Ọlọ́run. Láwọn àkókò kọ̀ọ̀kan á wo wípé tí ẹ̀dá ń wá lọ ṣòkòtò ń bẹ lápò ṣòkòtò. Ọ̀pọ̀ ti wá ṣòkòtò títí wọn ò rí nǹkan kan nínú àpò rẹ̀, òfìfo àpò náà ni. Ńlọ jẹ́ kí wọ́n ó di gbàdàgbọ̀n mo dé lọ́nà ṣòkòtò. Having said that, ìyẹn túmọ̀ sí pé bí bàbá rẹ bá fọ́ mú gbó, bí bàbá rẹ bá mú gbó, ìwọ náà mú gbòrò. Yorùbá là ní dé gbòrò káwa àwọn okùn tì. Wọ́n ní bí la ò bá ṣe é gbé, èyí á sì máa bẹ́ẹ̀ lálà. Ńlọ tí ọ̀pọ̀lọpọ̀ èèyàn nídìí kán tí wọ́n fi gbéra pé ó dòkè òkun. Àwọn tí wàá lọ sókè òkun, àwọn kan ń gbọ̀nà tó tọ́, ọ̀nà tó straight, tó smooth. Wọ́n gba visa, wọ́n wọ bàálù, wọ́n lọ òkè òkun. Lo and behold, àwọn kan ń gbọ̀nà tó tọ́. Ọ̀nà tó tọ́ ni lójú tiwọn náà o. Ṣùgbọ́n àwọn òsì rówó bàálù, wọ́n sì nípinnu láti dókè òkun, wọ́n sì dókè òkun. Ṣùgbọ́n gbogbo ẹni tó kú onílé kọ́ ló sọ̀kalẹ̀ láyọ̀ lọ́hùn. Mediterranean Sea, Kini kan sí, wọ́n gbanú desert kí wọ́n tó débi tí wọ́n ń lọ. Wọ́n pọ̀ bẹ́ẹ̀ ní Europe lónìí, my lovely brothers and sisters. Ntọ́jú ọ̀pọ̀ èèyàn rí ngbà tí wọ́n lọ ìlú òkè òkun tàbí tí wọ́n ń lọ ilé òkèèrè. Mo fọlọ́run ọba búra, kò yẹ kí wọ́n fi £1 ránṣẹ́ sáwa tá a wà nílé. Mo fọlọ́run búra bẹ́ẹ̀. Because majority yín aráàlú èbó ará òkè òkun send 5,000, 10,000, 20,000, 40,000, 50,000 sí ọ. Lọ́wọ́ wò báyìí. Kí láti ẹjọ́ iná ntọ́ wá rí sẹ́ǹdì sí mi lélẹ́yìí.
tó bá jẹ́ físà kó fò kó gbọ̀nà bẹ̀rẹ̀. ìjọ́rìtì aráàlú èbó ńlọ́sọ̀gbésí ayé àwa tá a wà ní Nàìjíríà, ṣùgbọ́n ṣe ló dàbí ẹni pé bá ṣe dókè òkun omi àánú ń sun sí wọn lójú ni. ti láàánú àwọ̀ tí àánú elébélé ọpẹ́ kéńkélé kò jáde lẹ́nu wa. Can you imagine that? Oliver Twist láwọn pera wa, we always want more, always want more. So pápá kí n má yà kó lójú ọ̀nà. ìgbàkígbà tí n bá rárá Amẹ́ríkà rárá London, n ti mọ sáré wá sọ́kàn mi ni pé àwọn ẹbí wọn, ará wọn, ọ̀rẹ́ wọn, àwọn tí ń wojú wọn, wọn ò ní mọ̀ wípé kì í ṣe pé wọ́n ń gorí igi, wọ́n ń ká owó l'Amẹ́ríkà ní London. pé iṣẹ́ àṣekára, iṣẹ́ àṣelàágùn, iṣẹ́ àṣedòru, iṣẹ́ àṣesinmi díẹ̀ ni wọ́n ń ṣe lọ́hùn-ún. bó bá rárá ìlú èbó, no matter how much tó wù kí wọ́n fún ọ, kọ́kọ́ dúpẹ́ kó dé appreciate wọn, because kò sí nínú wa tó ṣiṣẹ́ sí wọn lọ́wọ́. now gbọ́ ìrírí tó ṣẹlẹ̀ yìí. arákùnrin yìí kò lọ Amẹ́ríkà, kò lọ London, kódà kò lọ France, débi tí ó lọ Germany tàbí Spain tàbí Italy. orílẹ̀-èdè Libya ló lọ. Libya African country ni, àbí bẹ́ẹ̀ kọ́ ni? African country ní Libya. ọ̀nà òkè ọya báyìí ni wọ́n máa ń gbà á lọ. òun náà kú ònílé bí àwọn ẹgbẹ́ ẹ̀. God bless you sir, God bless you ma. ó ní mo léèyàn kan tó lọ tó délé tó ṣàlàyé fún mi pé láti Sókótó ọ̀ṣọ́ ìlọ́ọ̀sì ni wọ́n máa ń fi kó wọn. ìlọ́ọ̀sì wọn kì í ṣe pé jókòó comfortably o, wọn ó sin papọ̀ bí ẹja sandéènì, àwọn kan ó jókòó sétí ìlọ́ọ̀sì. wọ́n máa sáré eré burúkú nínú pápá, nínú eruku. bọ́lọ̀ ń bá bọ́ ṣe kò fi áǹkì tàbá aṣọ dimú torí eruku. eléyìí wọ́n máa sáré eré lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́ débi pé àwọn èèyàn máa jábọ́. Do you know the irony? bí èèyàn bá jábọ́ bẹ́ẹ̀ lórí eré, wọn èyí dúró gbé o, torí kò sẹ́ni tí ó tọ́jú ẹ̀. ńgbà tárákùnrin wá sọ̀rọ̀ débì kan, máa play voice ẹ̀. mo bá pàdé ẹ̀kọ́ tí ń bẹ ń bẹ lórí mi, máa play voice ẹ̀. so ó ní mọ́tò tó gbé àwọn, ó ń dé àwọn ibìkan, ó ń já wọn lẹ̀. ibi tó ti wá já wọn lẹ̀ last, táwọn ti máa ní ìdí mọ́tò míì, ńbẹ̀ làwọn sùn mọ́jú. òǹgbẹ wá ń gbé àwọn wá rí kànga ń bẹ̀, làwọn wá fa omi mu. ó dijọ́ kejì tí kan nú àwọn lọ wọnú kànga pé bóyá kóun ó bomi kóun ìbọ́jú ní wòkú èèyàn ń bẹ̀. ẹ̀yin ará, níbi tá a ti mú mi lánàá kí dúbìrì pé òkú èèyàn bẹ́ẹ̀ bẹ́ẹ̀, òkú èèyàn bó gbogbo wọn bá débi wọn lọ. wọ́n ti mú mi o, wọ́n mú mi àmútẹ́rùn àmúgbádùn ni o. bí èèyàn tọ́ bọ̀nà fún jù bẹ́ẹ̀ lọ kò sí ní tí ó pọ̀. yọ̀ọ́kàn bí tọ́ yóò bìkún lásán ni, kò sí nǹkan kan tí ó rí pọ̀. omi tó ti mu látàlẹ́ àná tó ti sínkì sínú ara. mo ṣèwádìí, ẹ ń bá mú mi tára òkú ti sun sí, kí ló ní í ṣe sí ìlera àti kí ló ní í ṣe sí ìlera ara? àkàndá ọ̀rọ̀ Awíkonko. Àjàó àrò Awíkonko aṣọ lójú ọlọ́rọ̀. So like I said, mo ní mo ṣèwádìí, ẹ ń bá mú mi tí òkú ti sun sí lára kí ni yóò ṣẹlẹ̀ sí.
If you have consumed water from a well containing a woman body, seek medical attention immediately. Even if you currently feel healthy, consuming water contaminated by a decomposing corpse poses severe biological risk, immediate health risk, pathogenic bacteria. Lára tí mo ń fà nù o. Èwo ni pathogenic bacteria? Decomposing body releases high volumes of dangerous bacteria including E. coli, salmonella, and fibrin cholera. Kí tó ló lè fà? Severe illness. Ingestion can cause life-threatening infections, violent gastroenteritis, typhoid fever, and hepatitis. Ìmí tó ní chemical contamination. Decomposing tissues releases toxic gases, organic compounds, and potentially embalming chemicals into confined water. Ìkàntúnú, mandatory action: stop drinking. Do not consume any more water from that source. Go to hospital. Now, then go to hospital. Tell the doctor exactly what happened so they can screen for specific waterborne pathogens. Report to authorities. Contact local law enforcement and public health officials immediately to secure the well and investigate the scene. Now, ìkankan nù àwọn tí wọ́n sọ yìí ò lè ṣẹlẹ̀. Ẹgbẹ́ Kennedy inú pápá lọ́hùn ni. Àkọ́kọ́ ni pé kò sí ìjọba téèyàn ó rò fún. Ẹlẹ́ẹ̀kejì ni pé ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ sí wọn lẹ́yìn tán kò nínú pápá yẹn. Kò sí dókítà tí wọ́n láǹfààní àti rí torí láti inú ìjàngbọ̀n yẹn wọ́n tún bọ́ nínú ìjàngbọ̀n míì ni. Níbi tí wọ́n ó dé sí ọwọ́ àwọn ọlọ́pàá wọn bọ́ sí. Níbi tó jẹ́ pé ń fò kúrò nínú ilé ó ń bẹ́ sínú èso ẹlòmíín tibẹ̀ kú ẹni tí ó dá lẹ́sẹ̀. Síbẹ̀ ńlá tí wàá sọ pé àmọ́ bíi tí àmọ́ ilé ìwòsàn kan àbí ibi tí wọ́n ti máa gbà wálẹ̀. So, lo and behold, lára àwọn ìṣẹ̀lẹ̀ yìí ń lọ ṣẹlẹ̀ sí arákùnrin tí mò ń sọ̀rọ̀ rẹ̀ yìí. Ó tún wá ní láàárọ̀ ọjọ́ kan. Àbúrò òun lálàá ẹ̀kọ́ tí ń bẹ́ẹ̀ ẹ mọ píìkì ẹ o. My lovely brothers and sisters, gẹ́gẹ́ bí ọ̀jọ̀gbọ́n kéèyàn ọmọdé ọ̀jọ̀gbọ́n gan, o ní browsing phone, WhatsApp ń bẹ lórí ẹ̀. Every morning tó o bá kọ́kọ́ jí, èmi tèmi tí n bá kọ́kọ́ jí ń kọ́kọ́ náwó mú fóònù mi, WhatsApp ni mo kọ́kọ́ fẹ́ wò. Àwọn new message wo ló wọlé, kí ni táwọn èèyàn bá mi sọ kí lè tó mọ́. WhatsApp ni màá kọ́kọ́ wò. So ká ní guy yìí wo fóònù ẹ̀ kò ní run into another trouble níjọ́ kejì. Ó dẹ̀ tún lè run into it. Lọ́nà wo? Ó ní wípé ó lè má gbàbúrò ẹ̀ gbọ́. Àbúrò rẹ̀ lálàá. Bọ̀dá mi o, ẹ má gbìyànjú àti jáde láàárọ̀ yìí o. Mo lálàá pé wọ́n yìnbọn fún yín. Lo and behold, wọ́n dẹ̀ yìnbọn fún. Meanwhile kò open message kó tó di pé kúrò nílé. Níbi tó tún wá lè dé tó jẹ́ pé o lè má ṣalábàápàdé mẹ́sẹ̀gì yẹn tó máa kọ́sẹ̀ fúnjọ́ mi. Ó ní pé o lè tún dá wọn lọ́nà ìbásí tí bá ti gba fóònù yẹn àbá sì ti pa. Kẹ́ ẹ̀ wo ibi tílé ayé lẹ́tìkẹ́ sí. Kẹ́ ẹ̀ wo ibi tílé ayé ní kọ̀rọ̀ sí. Olórílẹ̀-èdè Libya, Nàìjíríà láti sọ pé wọ́n ń jalè ní Nàìjíríà. Ti Libya according to ìròyìn ó lágbára ju ti bíbá ẹ lọ. Kennedy ò ní pé lọ́hùn-ún wọ́n lóore ọ̀fẹ́ àti gbébọn rìn. Òun àtọ̀rẹ́ òun táwọn jọ kúrò ní káàmpù kan láti káàmpù yẹn wọ́n mú ọ lọ sẹ́wọ̀n. Yíyáde wọn látẹ̀wọ̀n ọgbàlé arákùnrin tán jọ pàdé lẹ́wọ̀n wọ́n jọ ń gbé. Ó ní jẹ́jẹ́ sí eléyìn ọmọ kankan kò mọ̀ rin Libya. Ohun tóun ti pẹ́ ń bẹ̀ ó ti gbédè wọn. Tóun bá fẹ́ wọ mọ́tò láàrin ìgboro Libya ó máa ń sọ ọkọ̀ wọ̀ ni.
wọn ò bí òun dáa kó òun wọ taxi tó bá ní tinted glass. òun fẹ́ ra nǹkan òun wá rí ọ̀rẹ́ òun táwọn jọ ń sùn yẹn títí ń dùnádùrà pẹ̀lú taxi kan òun wá ń fura pẹ̀lú taxi yẹn pé ẹgbẹ́rún yìí ní fura nú òun wá ń dọ́gbọ́n ṣẹ́jú sí lọ́ọ̀kan pé kọ́ mọ̀ wọ̀ ọ́. lóòótọ́ arákùnrin ọ̀hún gíráàbù ojú tóun ṣẹ́ sí but at the end of the day kò sáwọ taxi yẹn ńgbà tóun ò ti súnmọ́ ńgbà tó jẹ́ pàmò sí ìjọ ń lọ ni torí pé arákùnrin yìí ọmọ nǹkan kan tiẹ̀. Lo and behold wọ́n dúró wọ́n padà rí taxi míì ńgbà tí wọ́n wọlé ìkan wọlé ń bí ìkejì wọlé ń bẹ̀ ọ́n wíwọlé tó ń wọlé ló ń wá rí dráìfà síìtì tó wà níwájú ó gbé AK-47 síbẹ̀ báwọn ṣe wọlé ńlọ bá gbé AK-47 ó gbé sáàrin itan òun kọ́ òpé sóhun ò ti dáràn báyìí bí bọ́ọ̀lì ò sí sáré bọ́ọ̀lẹ̀ bó ń bá sáré bọ́ọ̀lẹ̀ sóhun lè sáré tó bọn ìwọ Ọlọ́run sóhun ò sí ọkọ̀ wọ̀ báyìí ń kọ́kọ́ wò wípé bọ́yá ẹni tọ́kàn fi ń dìfẹ́ǹdì ara ẹni àbí kan nínú àwọn ọmọ burúkú tí ń bẹ ní Libya tọ́jú ọmọ Libya òun ṣàfọkàn gbàdúrà inú tó ń rò ní tẹnìkejì òun tóun ọmọ nǹkan kan bóun bá bọ́ọ̀lẹ̀ tó ń fẹ́ sá lọ òun náà bẹ̀ bọ́ọ̀lẹ̀ yóò fẹ́ mọ́ sá lọ kọ́mọ́tì ń lé òun tàbó lè mọ́ fura kí wọ́n má lọ da àwọn níbọn ókè o àwọn wá déjọ́ sàn bìkan àwọn dóríta bìkan oríta abẹ́hùn ìyànà kan lọ lọ́wọ́ àlàáfíà ìkan lọ sọ́wọ́ wájú ntọ́ lọ sọ́wọ́ wájú ó lọ síbi táwọn ó ti bá àwọn èrò pàdé ntọ́ lọ sọ́wọ́ àlàáfíà ó lọ sí kọ̀mọ́ orí ní kọ̀mọ́ ní mọ́kì nìkan níbi tá ń pè mọ́kì nìkan ìyá mọ́mì mi ni mo ń sọ bẹ́ẹ̀ á ní mọ́kì nìkan ni ó gbá o tàbí mọ́kì nìkan mo gbà débí that is kọ̀rọ̀ tó silent tó jẹ́ pé ò ní báyàn pàdé mọ́kì nìkan means tó o ti ní mọ́ kí àwọn èèyàn lọ kí àwọn èèyàn bọ́ ẹ̀ ńlẹ́ o ẹ kú iṣẹ́ o ẹ kú kalẹ̀ o ṣe dáadáa ni ẹ kú ilé o nǹkan o tó o bá ti rí àwọn èèyàn lọ́tún lósì láyé àtijọ́ àwa tájọ́ máa yé àtijọ́ a lè ṣe ká kọjá wájú ilé èèyàn ká mọ́ kí wọn. so wọ́n jẹ́ kọ̀rọ̀ tán ti máa ń ṣe àwọn èèyàn ń jàǹbá tán ti máa ń jà àwọn èèyàn lólè eré òsè sábọ́lẹ̀ nínú mọ́tò tí ń sáré lọ ń ṣàfọkàn gbàdúrà pé gbọ́ Ọlọ́run wọ́n jà arákùnrin ọ̀yà sọ̀wọ́ òsì o. Lo and behold èmi tí ń tòótọ́ ti parí lẹ́tà ọwọ́ àlàáfíà tó ń gbàdúrà kọ́ mọ́ yà sí náà lọ́ yà sí ńgbà tọ́lọ́ ó ṣe ó kàn rìn síwájú díẹ̀ ló bá páàkì ó páàkì ló bá gbébọn jáde pé àwọn o owó tí ń bẹ lọ́wọ́ àwọn dà àti fóònù àwọn káwọn kò wá ní ìsìn ó bá kọ́ọ̀kì ìbọn ìwọ gbàgbọ́ nínú iṣẹ́ ìyanu Ọlọ́run eléyìí tó ṣẹlẹ̀ yìí ni wọ́n ń pè ní iṣẹ́ ìyanu Ọlọ́run ó yìnbọn fóònù lẹ́ẹ̀mejì kọ̀ọ̀rán ohun òsì sáyẹ́tárì ó dojú ẹ̀kọ́ ìkejì ohun ìbọn há ibi tó ti ń wọ làwọn sáà ń bẹ̀bẹ̀ pé kó dákun kó jọ àwọn olówó lọ́wọ́ tálíkà làwọn ò sì yọ fóònù àwọn jáde kúrò lápò so àwọn sáà ń bẹ̀bẹ̀ ó bá ní káwọn ó kóṣì káwọn ó kórí burúkú àwọn káwọn máa lọ yóò yìnbọn lọ àwọn kò ní yìnbọn lọ àwọn làwọn bọ́ dọ́dọ̀ àwọn ará àwọn táwọn ọjọ́ máa ń lọ ibi iṣẹ́ náà làwọn ń lọ lọ́jọ́ náà làwọn bá kó ròyìn palẹ̀ fáwọn tó kù ntójú àwọn rí rè iṣẹ́ kò ṣeé ṣe fáwọn lọ́jọ́ náà mọ́ ṣe lára àwọn sáà ń gbọ̀n pé àwọn ìbámu ti dòkú nísìnyí àwọn ó ti dewúrẹ́ jẹlẹ́jẹlé àwọn ìbá ti yára dàgùn tán jẹ́mọ̀jẹ́mọ̀ ìṣẹ́jú mélòó làwọn ò fi dá láàmú tí jẹ lẹ́bàá ògiri so ìgbà táwọn tó kù àwọn rí i pé ara àwọn ọ̀bálẹ̀ ọkàn àwọn ò gbé náà fà wọ́n sí inú táksì pé kó máa gbé àwọn lọ́ọ́lé ńgbà táwọn délé
làwọn tó tan fóònù ló ń torí mẹ́sẹ̀gì àbúrò òun pé kó wọn má jáde kúrò nílé lọ́jọ́ náà. òun lálàá o pé wọ́n yin olódì òun níbọn. Like I said,